أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. صدق الله العظيم. Assalamu alaikum. Èmi ò lọ́dọ̀ tèmi èmi wà fún unity mùsùlùmí pátápátá nílẹ̀ Yorùbá yẹn àti nílẹ̀ Nàìjíríà àti gbogbo àgbáyé wọn ká tẹ̀ bẹ̀rẹ̀ láti orí ilẹ̀ Yorùbá. Tọ́tí mo wà after nìyẹn ó ṣe tó kàn pẹ̀lú gbogbo àwọn group táwọn èèyàn create kiri ó sì nǹkan tó ṣe tó rán pẹ̀lú kí mùsùlùmí ní different groups wọn ká mọ̀ pé ìkan náà gbogbo àjọ ń ṣe wọ́n máa create hatred yẹn wallahi I'm sick of it jẹ́ nǹkan tó ń báyàn níjẹ́ gan-an òun ló tọrọ Saheed Shittu yẹn ẹ pé ó ti clear ọmọ Saheed Shittu yẹn nǹkan tó adọ́gbọ́n ṣe yẹn ó ti clear pé àwọn àfáà ilẹ̀ Yorùbá ká má sọ àwọn mùsùlùmí ordinary mùsùlùmí àwọn àfáà àwọn tó pè wọ́n láàfáà ibi tó nǹkan lè belong wọn bá jẹ́ Tìjàníyà wọn bá jẹ́ Kọ̀dìríyà wọn bá jẹ́ Mọ́ríkàsí wọn bá jẹ́ Àdàbí wọn bá jẹ́ Mokondoro wọn bá jẹ́ Tibí wọn bá jẹ́ tọ̀hún ó ti clear pé kò sí ìfẹ́ láàrin wọn gbogbo kọjọ ń kíra wọn ni wọ́n kàn jọ ṣe sàlámù alékùn fún àwọn kò sífẹ́ láàrin wọn bó ṣe wà láàrin mùsùlùmí bẹ́ẹ̀ náà ló ṣe wà ní ọ̀dọ̀ àwọn christian yẹn o bó ṣe wà nínú tọ̀dọ̀ wọn ni ṣùgbọ́n àwọn wà diplomatic pẹ̀lú differences tí wọ́n ní ẹ wo gba tí Daddy Freeze bó ṣe ń bú àwọn pastors yẹn bó ṣe ń bú Adébóyè bó ṣe ń bú Oyèdépò gbà tó dẹ̀ bá sọ̀rọ̀ ó dẹ̀ apologize nǹkan tí Islam ti ṣe wà nìyẹn ó apologize ó mọ̀ pé nǹkan táwọn pastors ń ṣe ò dáa ó dẹ̀ apologize ó ní òun rẹ̀ ní mẹ́nu síbẹ̀ mọ́ ó bẹ̀ publicly ẹ wá wo eléyìí yẹn Saheed Shittu yìí ó dẹ̀ sọ̀rọ̀ àwọn afọ sọ̀rọ̀ wọn ẹ lọ́wọ́ view ẹ̀ tẹ́ bá wo orí kí ni ẹ mọ̀ tẹ́ ń wo mọ́ ètò bá cut náà bíi 2 minutes 3 minutes 5 minutes àwọn tèmi wò ní ẹ mọ̀ ra ìgbà tèmi sì máa ń wò ìgbà tó máa ń lọ upload bíi 30 minutes 45 minutes ìgbà tèmi máa ń wò nìyẹn mo dẹ̀ ń wo mọ́ mo ní táwọn gbogbo rubbish yẹn àwa wí táwọn kan pè ní àfà ìdí tó ṣe ń bú Mọ́ríkà àti Sheikh Habib ó ti clear everybody nsìn ó ti clear everybody ẹni àwọn pé báwo ló ṣe máa ń bú bàbá báwo ló ń bú bàbá ó dẹ̀ nímọ̀ tó bàbá ó dẹ̀ ń bú nǹkan tó kàn ó máa dá sọ̀rọ̀ family wọn ó ti wá clear ẹ̀sìn ìgbà tó ti expose ẹ̀ tí ọ̀kan lọ́mọ ti expose ẹ̀ àti ìyàwó Saheed Shittu tó wà ní Nàìjíríà tó sọ̀rọ̀ bí dìdìrín báyìí ló ti clear pé kò ń ṣe tọ́lọ́run ló ń ṣe kò ń ṣe tọ́lọ́run àtọ́ torí pé Mudiru Markaz ní 20 years ago wọn sponsor ẹ̀ fún UK United Kingdom tó lọ ń gbà àwọn kọ́ ó lọ bá wọn pé kó bá wọn kọ lẹ́tà fún sponsorship wọn ọ̀dẹ́ kọ lẹ́tà yẹn wọ́n mọ̀ kọ́ tó rí náà ó wá torí ẹ̀ mú bàbá yẹn sínú fún over 20 years kò wá jẹ́ sọ fẹ́ni kankan tí báṣepáṣẹ ń gbọ́ ni pé torí ẹ̀ ló ṣe ń bú bàbá yẹn àgbàdo tí wọ́n gbà mú ti ní nǹkan tọkàn mi ń sọ látijọ́ yìí òótọ́ ni mo ní bọ́bọ́ òṣètò Ọlọ́run ó dẹ̀ dì sí gbogbo àwọn èèyàn lọ àwọn èèyàn tó wá ní làkàyè ẹ wá ń sọ pẹ̀lú èmi àfà Saheed àfà kínní ta ló fún ní jásà tó wà àfà Saheed wọn ni tuntun olóògbédé inú kan bí mi lẹ́ẹ̀kan mo yín táàbù yẹn ni mo tẹ̀ ti ṣe táàbù gan inú kan bí mi ni lẹ́ẹ̀kan àtúmọ̀ pa àwọn kan dè máa pè ní àfà gbogbo nọ́sẹ̀nsì wo ni ẹ wo gbogbo àwọn àfà yín bẹ́ẹ̀ yẹn àbòsí wọn ti pọ̀ ju àti Mọ̀rẹ́kàsí àti Àdàbí Ọlọ́run kan ló lè ṣàánú àbòsí wọn ti pọ̀ jù tí kèfèrí àti ìjàmbá bẹ́ẹ̀ láàrin kèfèrí àti mùsùlùmí má jẹun tán wọ́n á ná mùsùlùmí wọ́n á ná gbogbo yín lẹ̀ Yorùbá yẹn wọ́n á ná yín ẹ máa sáré kàbàkàbà ni ó ti clear torí gbogbo ẹ ti jọ ní àìdíà kan pé tí èèyàn kan tí kèfèrí bá ń bú àfáà kan as long as tó bá ti jẹ́ tí àfáà yẹn bá ti belong sí gúrùpù ibi tẹ́yìn wà kò sí ètò kan yín nìyẹn ẹ máa dákẹ́ ni ẹ máa wò wọ́n ìyẹn ló ṣẹlẹ̀ nígbà tí Saheed Shittu bú Sheikh Habib ó bú bàbá bú kì í ṣe gbogbo nǹkan lèmi náà gbá mọ́ àgbè pẹ̀lú Sheikh Habib náà and gbogbo nǹkan tí Sheikh Habib ń sọ lọ́rọ̀ ẹ̀sìn gbogbo tó ń sọ kì í ṣe òun máa kọ́kọ́ sọ gbogbo yẹn náà lèmi náà ti gbọ́n bí mo kàn dá sọ̀rọ̀ differences wọn
bàbá yẹn òun kọ́ ló máa kọ́kọ́ sọ, àwọn tó ti sọ internationally wà náà, wọ́n wà ní Egypt, wọ́n wà ní America, wọ́n wà everywhere. Ṣùgbọ́n Nàìjíríà yẹn ìdìbò ìbá ń ṣẹ̀sìn mẹ́rin ó ní agbára jẹ́ pé kí máa ń rorí. Ọdún ṣẹlẹ̀ nìyẹn, tí nǹkan bá báyàn lójijì ní Nàìjíríà yẹn, wọ́n máa ń take negative way. Ọdún ṣẹlẹ̀ nìyẹn. Anybody tó bá ti bú àfáà kan, ibi tó ń ká àfáà ilé ìbí náà ni, ó bá jẹ́ Mọ̀ríkàsí ni, ó bá jẹ́ Tìjàníyà ni, ó bá jẹ́ kíní ni, ó bá jẹ́ tọ̀hún ni, ó bá ti bú àfáà kan nílẹ̀ Yorùbá, gbogbo àfáà ló bú, gbogbo everybody gbọ́dọ̀ attack ẹ̀ ni. Ṣùgbọ́n bẹ́mi ṣe wá rí, ààbò sí àwọn àfáà abẹ́yẹn ti pọ̀ jù, ààbò sí àfáà ilẹ̀ Yorùbá ti pọ̀ jù. Ẹ wo bá ṣe wá, gbogbo wọn kí ọjọ́ ń kíra wọn ni o, salamu alaikum, irọ́ òṣì, àbòsí inú wọn ò dá síra wọn, àbòsí ti pọ̀ jù. Ọlọ́run mo dúpẹ́ lọ bàbá tèmi. Mo rántí ìgbà tó sọ nígbà tán ní kò sí pé nǹkan tó bá ti jọmọ́ bí ká máa wà nínú ẹgbẹ́ kankan, kì í ṣe pé wọ́n kàn dẹ́mọ ẹgbẹ́ o, wọ́n kàn ní tó bá ti ń di pé yẹn wà nínú ẹgbẹ́, èèyàn máa fẹ́ máa support ẹgbẹ́ ẹ̀ ni, ẹgbẹ́ ẹ̀ ràn gé o right o, òun máa fẹ́ máa support. Nǹkan bẹ́ẹ̀ ọ̀dẹ̀ dá, dáàdì mi gan tún sọ, àwọn náà tún sọ again nígbà tá a grow up, àwọn náà sọ tún. So àti bí 2-3 years old lèmi ti kọ́ tàwíìdì látọ̀dọ̀ bàbá mi náà, ibi tèmi ti kọ́ kéwù nìyẹn. Ṣé Saheed Shittu ló ṣe máa kọ́ mi nǹkan tó ń jẹ́ tàwíìdì nísìn? Pé ọ̀rọ̀ rírùn gbáà ni, nǹkan tó máa kọ́kọ́ mi tàwíìdì nísìn. Anyways, tèmi ṣe rí níbẹ̀ yẹn sì ni pé Ọlọ́run máa jẹ́ kí wàhálà bẹ̀rẹ̀ láàrin mùsùlùmí àtàwọn kèfèrí, ìbájẹ́ Kristẹni, ìbájẹ́ àwọn ẹlẹ́bọ yẹn ni. Tíjà bá bẹ̀rẹ̀ láàrin wọn, wọ́n á ná mùsùlùmí náà kìnà. Tó ti clear nísìn ní pé lọ́rọ̀ ti Saheed Shittu nísìn, ó ti clear, ọmọ kan péré, ọmọ táòtù kan péré, ó dẹ̀ da àárín gbogbo mùsùlùmí rú, tẹnu wọn ò dẹ̀ kò. Kọ́ tó jẹ́ kí n máa tẹnu wọn kíní ni pé nígbà tí mo wà lórí Facebook yẹn ní last year kọ́ ní àbí alẹ́ this year dẹ̀ ni, tí bọ̀bọ̀ yẹn ń bú Saheed Shittu, ń bú Sheikh Habib, ó ń bú bàbá yẹn, ó ń bú mo ní irú ọ̀rọ̀ kí first of all mo kàn wò pé olókun pẹ̀lú ó dà pípa lọ ń sọ̀rọ̀ nípa centenary tí wọ́n ṣe fún Sheikh Adam rahimahullah, ní ìwé olókun pẹ̀lú family last year ni mo rántí, tó ń bú bàbá yẹn fún bíi 30 minutes nínú program yẹn, ó tẹ̀ jù bẹ́ẹ̀ lọ́gán, torí tí wọ́n bí almost 4 hours ní program yẹn, ó bú bàbá yẹn bẹ́ẹ̀ ni wọ́n kọ́ ti bí 30 minutes níbẹ̀ ní mo rí lórí Facebook. To my surprise, ẹni tó share kíní yẹn lórí tèmi ti wò, ẹni tó share program yẹn Àdàbí ni. Mo á wo under comment yẹn àti like tó kún lọ́ndà ẹ̀, mo á rí gbogbo àwọn tó yẹ pé mo mọ̀ lórí Facebook, kì í ṣe pé mo mọ̀ wọ́n one-on-one, tí mo rí pé Àdàbíyà ni wọ́n, àtàwọn tó kì í ṣe Àdàbíyà tó jẹ́ Sálàfí, gbogbo wọn wá click on like love lọ share kíní yẹn. Mo kàn ń wo àwọn àfáà báyìí pé ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run, ṣé nítorí ó ń bú Mọ̀ríkàsí nísìn, ó ń bú Sheikh Habib yẹn lẹ́ṣẹ̀ ṣe gbogbo èlé. Mo kàn ń wo wọn báyìí ni, mo tún email kan lọ́tọ̀ nínú inbox ẹ̀ báyìí, mo email àfáà yẹn máa ń ṣe wáàsí ní mi ò mọ ìlú tó náà máa ń lọ sí Àbújá nǹkan. Mo á email yẹn, mo ní ṣé nǹkan tí bọ̀bọ̀ yẹn ṣe ó dà, ẹ̀ẹ́dẹ̀ ń like kíní ẹ̀ nígbà tó bá ti sọ tọ̀rọ̀ náà àṣẹ kíní kan mo ní gbogbo eléyẹ nídìí ẹ̀, ṣé tó bá tẹ̀ pó sòótọ́ ọ̀rọ̀ náà, ṣé bọ́lọ̀ ṣe ní ká máa correct àwọn èèyàn ló ṣe ń ṣe ní gbogbo tó ń ṣe yẹn, ká máa ṣe àsọ pé correction lòun fẹ́ ṣe fún àfáà tó fẹ́ ṣe fún Sheikh Habib, ṣèbọ̀ ọ̀rọ̀ family Sheikh Habib ló ń dá sílẹ̀ ń ṣe ẹ̀ tó yẹ pé ó ń bú bàbá yẹn, ṣọ́rọ̀ ẹ̀sìn lé tó ń ṣe yẹn. Mo ṣá sọ̀rọ̀ sí yẹn, wọ́n gbogbo àwọn tó kú, gbogbo àwọn tó ṣe àwọn tó pọ̀ jù ń bẹ̀ Àdàbí ni wọ́n, àwọn Àdàbíyà ni. Mo kàn wọ́n báyìí pa alábòsí lẹ́yìn àfáà yìí, ṣé nítorí pé ó ń bú, nítorí ẹ̀yin àti Mọ̀ríkàsí ẹjọ́ ní problem, ó wá ń bú ìwò olórí búkì yẹn, ó ń bú Mọ̀ríkàsí, ó ń bú Sheikh Habib, ẹ wá ń like kíní ẹ̀. Ìkan tí ẹ tún sọ fún mi láàrin wọn gbà tí mo send message private message kan gbà yẹn, ló ní mo sọ fún mi pé Saheed Shittu kọ́nà bá àrọ̀ lọ́kàn ni, a lè sọ pé nǹkan tó ń ṣe kò dáa, àmì ó try láti jẹ́ káwọn èèyàn wake up náà ni bla 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 bla, ó ṣàṣọ gbogbo ẹ̀. Nǹkan tó dẹ̀ ṣe sọ bẹ́ẹ̀ ojú pé nítorí pé ó ń bú Sheikh Habib, gbogbo ayé kẹrin mo tí mọ nǹkan tó wà láàrin Saheed Shittu àti Sheikh Habib àti gbọ́ secret yẹn gbà yẹn. Gbọ́n Ọlọ́run fẹ́ mi ní ẹ̀bùn láti ilẹ̀ ní tí wọ́n máa sọ̀rọ̀ báyìí, máa rí ìdẹ́bà wọn pé ọmọ ọbú nìwọ̀ yìí. Èmi ti rò láti gbà yẹn nígbà tó kọ́ ń criticize Sọ̀látù Fàtí, ó ní mi wò pé gbogbo nǹkan tó ń sọ yìí, gbogbo nǹkan tó wà tó sí Islam against ni gbogbo nǹkan tó ń criticize just because àwọn tó ń ṣe wọ́n jẹ́ Sufi.
ó lè criticize wọn lèmi tí mo pọ́n mọ́ bú lélẹ́yìí gbogbo wọn ni à ń support ẹ̀ gbogbo àwọn tó ń criticize Sọláàtì Fàtí kíní kan wọ́n táṣọ funfun lẹ̀ wọ́n ṣe kíní kan àwọn àdàbíyà wọ́n panumọ́ ni o wọ́n ọ̀tá sí o wọ́n apanumọ́ ìgbà tó ṣe bẹ̀rẹ̀ sí ń bú Morikas àti Sheikh Habib lọ́wọ́ ń láìkẹ̀ dáadáa ìgbà tí mo wá fẹ́ rí ààbò sí àwọn yẹn dáadáa mo fẹ́ rí mi sọ pé gbogbo wọn o most àwọn guys tó wà lórí Facebook yẹn ni o most àwọn àdàbíyà tó wà lórí Facebook yẹn mi ò ní gbogbo wọn o mo sọ pé àwọn àfa àwọn tó mi ò gbọ́ many things mi ò gbẹ́ anything lọ́tọ̀dọ̀ àwọn àfa àgbà àwọn bíi àwọn Sheikh Abo tó Sheikh Ayélára bí nǹkan mi ò gbọ́ anything lọ́tọ̀dọ̀ mi sọ mo ní criticize àwọn ṣùgbọ́n àwọn boys tó kún lórí Facebook yẹn alábòsí pọ̀ jù wọn àwọn àfa kéékèèké yẹn àbòsí pọ̀ jù nínú wọn ẹja sòtọ́ ọbẹ̀ èyí tó kàn pẹ̀lú àwọn boys tí Morikas àyẹn náà ní lọ́wọ́ mo ògbó tó kàn pẹ̀lú àwọn yẹn tó mo ṣe criticize kan náà lẹ́nujọ́ mẹ́ta yẹn kí ló ń jẹ́ yẹn Yẹ̀sà Lúnọ́kà ẹlẹ́nu rẹ́sọ̀ yẹn mo gbádùn tí yẹn náà ṣe yẹn náà pẹ̀lú àwọn tó ń da gbogbo ẹ̀rù anyways ìgbà tó di pé Saheed Shittu ṣe wá bú ìmáàmù Ọ̀fà ṣe padà bí láwọn tó bú ìmáàmù Ọ̀fà ní àwọn àdàbí ẹ̀ṣẹ̀ wa ń jáde ẹ wá ń condemn Saheed Shittu mo kàn ń wò wọ́n báyìí ní alábòsí lẹ́yìn pípé mẹ́ alábòsí nìyí kódà gan àáfà ẹ̀ tí mo sọ fún yẹn ni mo ní àdàbí àtọ́ tí mo máa ń bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan yẹn gan àpà mo frown at him because mo gbọ́ nǹkan tó ń sọ gbà yẹn mo ní gbogbo eléyìí ò tọ̀nà náà ṣé tó pé ó ń bú Sheikh Habib sí gbogbo yín ta kété ẹ ṣe bẹ́ẹ̀ pé kò kàn yín ìgbà tó wá di pé wá bú ẹnìkan lára nínú àwọn àáfà àtọ̀dọ̀ yín ẹ wá bọ́ síta ẹ wá ń ṣe wá sí ẹ ń ṣe rìbútà gbogbo eléyìí ṣe tí ló bá yẹ pé kèfèrí náà ló wà àtàkì Morikas síbẹ̀ sí gbogbo ń ṣe máa jọ ta kété nìyẹn tó máa fi lu Morikas pa ẹ nímọ̀ pé kèfèrí wọ́n ṣì ń bọ̀ lọ́dọ̀ yín gbogbo eléyìí ń ṣe Islam náà ẹ̀dẹ̀ gbogbo ilẹ̀ yẹn ṣe bí ẹni pé wàlí Ọlọ́run ni ó ti clear sí mi o tó afá kan lè gbé mi kò lè gbọ́ mi mọ́ra ó ti clear sí mi pé alábòsí ni most wọn lè ń ṣe wàlí kankan àbòsí ṣé ẹni tó máa jẹ́ wàlí Ọlọ́run kan tó máa ṣàbòsí tó fojú hàn ní ọba tí máa ṣàbòsí èèyàn tẹ̀ tó fi pamọ́ ni àwọn lè ṣe ó fojú hàn ni tó yẹ mọ iye kind of ọ̀rọ̀ àwọn afá ilẹ̀ Yorùbá yẹn ọ̀rọ̀ tìṣú ní kan bí mi lọ́sàn-án lẹ́ẹ̀kan mi ń type kí nìyẹn mo fẹ́ lè tó bá pín ṣe mo sọ̀rọ̀ mo fi voice note sílẹ̀ ni inú wọn máa bí mi báyìí sọ̀rọ̀ ni abosí àyàn afá ti pọ̀ jù bẹ́ẹ̀ yẹn abosí nǹkan tó jẹ́ kí ní many things move forward nìyẹn àwọn Christian yìí àwọn pípín yẹn ti lọ gan wọ́n ti ra rẹ̀ Christianity wọ́n ti ra lẹ̀ Yorùbá pamọ́ yín lára àwọn afá ṣì ń pa ń bẹ̀ wọ́n ti ra lẹ̀ Yorùbá mọ́ yín lára tí ẹni tí bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti ra ayé mùsùlùmí pa mẹ́rin gbogbo mọ́sílẹ̀ àwọn Yorùbá àwọn Christian ti ra mọ́sílẹ̀ ẹ̀kọ́ tí ìrìn wọn tí bẹ̀ sí ṣe project tó bá dé pé wọ́n ṣe project lórí àwọn ẹlẹ́yìn pé owó dé sí wọn lọ of course owó wà lọ wọn gbọ́ tó bá dé pé wọ́n bẹ̀rẹ̀ project wọn sì ẹ̀yìn bí churches máa dìde gan lẹ̀ Yorùbá ni ọdún ọ̀nà wọn fọwọ́n tẹ́lẹ̀ ti wà náà ti wà dáadáa nísìn náà mẹ́kọ̀ tó wípé churches àwọn kọ̀ oríṣiríṣi lọ ni tó bá dé máa kọ́ àwọn churches wọ́n máa kọ́ àwọn iléeṣẹ́ kéékèèké tí jẹ́ pé wọ́n máa fi tán so many people wọ́n ti ra ilẹ̀ Yorùbá pa torí ẹ̀ lọ ṣe ń wọ́nà oríṣiríṣi ọ̀nà tó fi máa jẹ́ káwọn Fúlàní yẹn náà di Christian ẹ rí fídíò kan tí ẹnìkan post sórí group yẹn tọ́nà ti ní device kan tọ́nà wọ́n máa listen sí wọ́n translate ẹ̀ sí Fúlàní language wọ́n lè fi convert àwọn Fúlàní àwa ṣì ń pa lórí irùngbọ̀n ṣòkòtò sófé kíníkan gbogbo rubbish yẹn ẹ̀mọ́ tó kàn nílẹ̀ Yorùbá yẹn ẹ jẹ́ ẹ̀mọ́ tó kàn so Saheed Shittu ẹni tó bá ní báyìí ṣe wà ẹni tó bá yẹ òpó tọ́lọ́run ló ṣe olú ẹ̀ ń tan rẹ̀ tó rà ṣírí ẹ̀ ti tú dáadáa èmi kẹ́ni kan tí ẹ̀ tí wọ́n pè yẹn ní àfa Saheed ní ẹni tí ó bá tiẹ̀ mọ̀ tẹ́lẹ̀ láti gba tí ọ̀kan lọ́mọ ìyàwó Saheed fúnra rẹ̀ àtàwọn so many people tó ti expose ẹ̀ kí lè tún pè yẹn láàfáà fún. sọ̀rọ̀ yẹn afá àbẹ̀ yẹn ọ̀rọ̀ yẹn mùsùlùmí ọ̀rọ̀ yẹn ti súyàn ẹ̀ tí ẹ̀ move forward ẹ̀ wà innovative gbogbo ẹ̀kọ́ wà gbùnguduku sójú kan náà ni kò sẹ́ni tí ibi náà pa àwọn mùsùlùmí kò sẹ́ni tó yà sí gbogbo yẹn nonsense irùngbọ̀n ògùn tó ṣòkòtò lọ sókè tó gbogbo kò kúnlẹ̀ kò dọ̀bálẹ̀ kò ṣe kíní kan gbogbo kan ṣàbòsí adé ibi náà pa àwọn ìyá yẹn àwọn ìyá tó jẹ́ àwọn ìyá ó gbìyàn jẹ́ pé nǹkan gbogbo èmi gbogbo ọjà tó ń tà kò ju 5,000 naira lọ nínú 5,000 yẹn lẹ́nu mi tún máa ná nǹkan tí màmá yẹn gbé sórí tó ń tà kò dẹ̀ sí mùsùlùmí tó yà sáwọn pípì tó máa tẹ́kẹ̀ àwọn bára nù kiri lórí Facebook lè ń gbélé ìdí yẹn la fẹ́ jókòó sí ni
tí àwọn Christian yẹn ò ní tiwọn lọ́wọ́ ni wọ́n ní tiwọn náà ìgbọ́n tó bá gbogbo followers wọ́n ní 85 to 90% followers Saheed Shittu lórí Facebook Christian ni wọ́n tó fi hàn pé àwọn ló ń push wọ́n ti wá wọlé sí lára èṣù tí bá bọ̀bọ̀ yẹn múlẹ̀ àwọn wá pé àwọn kan wọ́n sọ pé àáfàá ni ṣé ibi tó máa ti mọ̀ pé olórí ibú ọmọ ni ṣé gbogbo àwọn tí wọ́n bá ṣe tó ti gbàjà nísìn ṣé wọn ò mọ̀ ni gbogbo nǹkan táwọn ẹ̀ sọ nísìn ṣé wọn ò mọ̀ tó ni alájà kíní kan tó wà ní Saudi Arabia ṣe bí ọ̀rẹ́ Saheed tímọ́tímọ́ ni ìyẹn ó ti kọ̀yìn sí Saheed Shittu tó ní ọmọ àlè ní blogger ní kankan agbó gbogbo tí alájà yẹn sọ tíyàn bá yíyàn tán ẹ̀sà òkè tó wọn àti ẹjọ́ wà ń gbà kan ẹ̀sà òkè náà bọ́sítà ẹ̀sà òkè ní gbogbo nǹkan tó ń ṣe kì í ṣe Islam Jamiu bàbá Mofoluwaṣọ ṣe bó ọ̀dọ̀ Saheed Shittu náà ló wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn náà ó kó ń bẹ ó ní ọmọ àlè ní kíní kan wọ́n tẹ̀ ní kò ń kírun lọ pé kò ń kírun nǹkan tó ń mìíràn pé kò ń kírun ni pé bí kó máa dákan kó máa kírun kan kó máa dákan sí àbí kó jẹ́ mọ́ kó máa kí late yẹn náà làwọn kan pè ní àfà ṣùgbọ́n ayé kó lẹ́yìn ẹ̀ gbogbo wọn ti kó lẹ́yìn ẹ̀ ẹni kan máa pe irú ọmọ bú yẹn láfà anyways gbogbo àwọn àfà tó jókòó tì mo ti kọ́ lẹ́ẹ̀kan sórí platform yẹn lẹ́ẹ̀kan gbogbo àwọn àfà tó ti appear lórí program ẹ̀ mo mọ àwọn tí mo ń bá wí wọn máa dágbádá kiri tó ti appear lórí program àti tó wọ súùtù nínú wọn ti wá kọ̀yìn sí nísìn gbàtọ̀ rí bó ṣe ń lọ tó ti kọ̀yìn sí nísìn gbogbo wọn alábòsí gbáà ni wọn Ọlọ́run ò fún wọn ní ìdáyà ni kò sí núrú Ọlọ́run nínú wọn nínú àwọn pípù yẹn gbogbo wọn kọ̀ jọ kéwú ni ọ̀tọ̀ ní kéwú ọ̀tọ̀ ní kíyàn kéwú ọ̀tọ̀ ní kíyàn jẹ́ àáfàá gidi ọ̀tọ̀ ní kíyàn jẹ́ ẹni tó mọ Ọlọ́run tó dọ́lọ́run mọ̀ ọ̀tọ̀ ní kíyàn wá níbẹ̀rù Ọlọ́run gbogbo wọn yẹn kò sí irọ́ lẹ́jọ́ pa wọ́n kàn mọ kéwú ni wọ́n lè mọ fíkì wọ́n lè mọ níbẹ̀rù Ọlọ́run kankan kò sí guidance Ọlọ́run nínú wọn kò sí mẹ́ tó bá pọ̀ wà ń bẹ ni Ọlọ́run á ti tàn mọ́lẹ̀ bí bọ̀bọ̀ yẹn ṣe rí sí wọn á ti tàn sí wọn lára báyìí ìyẹn lèmi rí nígbà tí mo ti gbogbo wa tó kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà ní before almost 4 years ago yẹn mo rí mo ní eléyìí ọmọ bú eléyìí gbàǹ kò tẹ̀ tí specifically bú èèyàn ó ti ń bú àwọn èèyàn díẹ̀ ó ti ń bú ṣé Farouk díẹ̀ ńgbà yẹn ṣùgbọ́n ó kàn focus lórí àwọn nǹkan táwọn Sufi ń ṣe ni bí kọ́nú àwọn tó ń wo yẹpẹ̀ àwọn ẹ̀kọ́ máa ké Sàlátù Fátì gbogbo yẹn ló máa ń kí sísá sí gbà yẹn Ọlọ́run kó ṣàánú mùsùlùmí ilẹ̀ Yorùbá yẹn ọ̀rọ̀ gbogbo yìí ti súyàn bẹ́ẹ̀ yẹn wàláì ọ̀rọ̀ ti súyàn. Kò sífẹ̀ẹ́ láàrin àwọn àfáà fáàkì bẹ̀ nìyẹn kò sífẹ̀ẹ́ láàrin àwọn àfáà gbogbo yín kàn jọ ń ṣe sàlámù alékùn síra yẹn ni kò sífẹ̀ẹ́ láàrin àfáà tí ìjà bá délẹ̀ nísìn láàrin mùsùlùmí àti kèfèrí bájẹ́ kírísítẹ́nì bájẹ́ àwọn aláwo yẹn ni tí wàhálà bá délẹ̀ nísìn pé wọ́n á na mùsùlùmí náà kìnà ṣe bí ó ti ń ṣẹlẹ̀ tó ń pa àfáà tó dẹ̀ ṣe kó tó sí muslim organization tó dìde pé wọ́n gbọ́dọ̀ mọ kúlẹ̀kúlẹ̀ kéèsì yẹn ẹgbẹ́ àwọn kan yẹn ṣe ń ṣe ni wọ́n pa pásítọ̀ Boko Haram bá pa pásítọ̀ báyẹn bọ́ ṣe máa dúró lórí Buhari ṣùgbọ́n àwa gbàtọ́ pa àfáyẹ́sìn gbanúgbọ́ Tìjàníyà ni àwọn ẹlẹ́bọ yẹn ni ṣẹ́rí nǹkan ìtarí yìí sìn tí gbogbo àjọ ń wò nísìn sí Saheed Shittu tajú gbogbo àjọ ń wò nísìn kékeré lásán nìyẹn ọmọdé yẹn ló dá àárín àwọn àfáàrù ṣẹ́rí alábòsí pọ̀ ní gbogbo àwọn àfáà yẹn o alábòsí láàárín àwọn Tìjàníyà àti Tìjàníyà ni o àti Kọ̀dìríyà ni o àti kí ló kọ́ wọ́n ti ń jẹ́ yìí àwọn àdàbíyà alábòsí wà láàárín wọn rẹpẹtẹ àti Mọ́ríkàsì fún rẹ̀ alábòsí tó èmi silent reader ni mi silent watcher ni mi mo ń rí gbogbo nonsense wọn ṣe ló dùn mí fún àwọn aládàbíyà yẹn mo ṣe respect baba Sheikh Adam Sheikh Kamaldeen Al-Adabi rahimahullah mo ṣe respect baba yẹn tó kàdà máa rí lára àwọn ọmọ wọn lára àwọn ọmọléke wọn tó ń dẹ̀ ń ṣe àbòsí tí mo rí báyìí mo rí wọn lórí Facebook tẹ́lẹ̀ ń ṣe àbòsí tí nǹkan tí bàbá yẹn dẹ̀ preach against kíní yẹn tí bàbá yẹn ní gbogbo àfa yín ni bóyá kó ṣe rí nìyẹn nǹkan tó jẹ́ kí èmi support Oníkùránì nìyẹn Oníkùránì ní ẹni tó bá fi lè bú àfa nílẹ̀ Yorùbá gbogbo àfa ló bú bóyá kó ṣe wà nìyẹn náà
gbogbo yín wá panu mọ́ àwọn aládàbíyà wọ́n á panu mọ́ nígbà tí bọ̀bọ́ yẹn ń bú Sheikh Habib ó bú ó bú bàbá yẹn for almost 4 years tí ó dẹ̀ ṣe èmi ò mọ wáyé tó ṣe ń bú bàbá yẹn mú káwọn pé èwo ló kàn ẹ́ pẹ̀lú family oní family ó ń bú nítorí wọ́n ṣe centenary bàbá Sheikh Adam rahimahullah ó ń bú mú ní èwo ló kàn ẹ́ pẹ̀lú family oní family ó ń bú nítorí nǹkan tó ṣẹlẹ̀ láàrin Sheikh Habib àti àbúrò wọn kàn pé èwo ló kàn bọ̀bọ́ ẹ̀ nínú gbogbo kíní ìsìtòrí Ọlọ́run ló ṣáà ní kí ọ̀kan lọ́mọ wọnú géèmù yẹn àti ìyàwó Saheed Shittu lọ́wọ́ fọ́ gbogbo ẹ̀yàn kan lọ́jọ́ ká mọ̀ pé reason tó ṣe é ti Sheikh Habib ní kì í ṣe torí ẹ̀sìn kí ni òun mọ̀ nínú ẹ̀sìn tó fi máa correct bàbá yẹn ṣebí gbogbo nǹkan tí bàbá yẹn sọ kì í ṣe pé mo agree pẹ̀lú 100% gbogbo nǹkan tí bàbá yẹn sọ àwọn tó ń sọ bẹ́ẹ̀ náà wà níbí náà wọ́n wà káàkiri lágbàáyé ìyẹn ṣe lè wá jẹ́ problem ó ṣe lè jẹ́ problem nílẹ̀ Yorùbá opinion ni yín ò ní kò sẹ́ tó ní monopoly over religion káwọn ṣe àṣọ ọmọ tó yẹ pé kò níran kò lẹ́nìtì àmọ́ wọ́n ti ka history bàbá ẹ̀ fún wa wọ́n ní bàbá ẹ̀ ò lè ní wọ́n lù pa ní kankan tí many people testify sí wọ́n ní ó máa ń já náà nepa àwọn oníwà yóò yẹn máa ń já òní bàbá ẹ̀ ń ṣe ẹni bàbá ẹ̀ ń ṣe ìyẹn ló wá fẹ́ correct àwọn tó devote life wọn sínú kéwú wọ́n fẹ́ correct ẹ pé ó gọ̀gàn kí yẹn ló máa kọ́ àwọn níta òyìnbí lọ́sàn gangan kò ṣeé ṣe kò ṣeé ṣe bẹ́ẹ̀ yẹn it doesn't work like that ṣe bẹ́ẹ̀ yẹn o so mo ṣe ní ó wá ń bú àwọn bàbá yẹn ó bú bàbá yẹn for almost 4 years àwọn gbọ́ reason tó ṣe ń bú bàbá yẹn ó náà ní pé Sheikh Habib wọn endorse sponsorship ẹ̀ nígbà tó lọ sí UK over 20 years ago tí àbágbọ́n yẹn sìn àwọn many people máa wò pé ó hate bàbá yẹn torí nǹkan tí bàbá yẹn sọ lórí ọ̀rọ̀ religion but kì í ṣe torí ẹ̀sìn torí ti àpò ara ẹ̀ ni ó hate ẹ̀ torí bàbá yẹn ò contribute wọn help ẹ̀ bàbá tó dẹ̀ fẹ́ help ẹ̀ bàbá mọ̀ nǹkan tó wà up to ni ó mọ̀ pé ọmọ bú ni ó bàbá yẹn ṣe help ẹ̀ nìyẹn ó wá mú yẹn sínú ó mú bàbá yẹn sínú for over 20 years ó mú àlè àyàn búrò so kì í ṣe torí ẹ̀sìn gbogbo tó ń ṣe yẹn ó kàn fi ẹ̀sìn wọlé ni ó fi ẹ̀sìn bójú ni ọmọ àdìjàtìjàtì ó fẹ́ ẹ̀sìn bójú ni o gbogbo wa ń bú bàbá yẹn bí mo lọ gangan ni ó ń bú bàbá yẹn àwọn àdàbí ẹ̀dẹ̀ panumọ́ tí àáfà ti yín sọ pé gbogbo àáfà ní kẹrí bí àáfà yín ìbáàjẹ́ àáfà tùmúrà ni ìbáàjẹ́ àáfà mọ kóńdòrò ni ìbáàjẹ́ mọ̀ríkàsí ni gbogbo àáfà ni àáfà yín ni nǹkan tí mo ṣe kí máa ń join yẹn ní group nìyẹn ìyẹn ló sí bàbá mi tó ti sọ fún wa nígbà táwọn kékeré dáàdi mi náà sọ àwọn náà wọ́n sọ fún wa pé àwọn ẹnìkan ló wá rí wọn gbà yẹn bí àwọn àfáà kan náà ní àwọn like group àwọn like àwọn máa join yẹn àwọn Sufi group kankan mo rántí jọ tó sọ bí early 90s nígbà yẹn wọ́n sọ fún wa pé wọ́n ní ẹ̀rọ dandan náà mo máa ṣe ń bẹ̀ nǹkankan òun náà dẹ̀ ló wá ń tẹ́ ọ̀nà ìsìn tí wọ́n bá ti wà nínú group báyìí group yẹn wọ́n ṣe nǹkan gidi ni o wọ́n ṣe nǹkan tó dáa ni o èèyàn ó máa jẹ́ blind supporter fún wọn kò ní fẹ́ fault wọn tó bá ṣe nǹkan tó dáa nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn eléyìí wá ń bú Sheikh Habib àwọn àdàbí wọ́n ń support ẹ̀ mú kọ rí gbogbo wọn lórí Facebook jọ yẹn ìkan lára wọn ló ṣíà program bàbá yẹn ìkan lára wọn ṣíà program Saheed Shittu ó ṣíà program ẹ̀ wàtó ṣíà gbogbo àwọn tó like tó click on like love àdàbíyà ni wọ́n àtàwọn tó kì í ṣe àdàbíyà tó yẹ pé wọ́n kàn jẹ́ àáfà tó yẹ pé àwọn yẹn tún support bí àwọn sálàfí wọ́n wá pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ tó ṣe àmúkan wù wọn báyìí ní subhanallah ẹ̀dẹ̀ almost bí 30 minutes ni wọ́n cut gbogbo wọn click on like love tó pé ó ń bú lóhun tí ìṣe pọ̀ rẹ̀ sí ló ń sọ ó ń bú àáfà ẹ̀dẹ̀ click love àtijọ́ mi ti wò pé ó ga o gbogbo tí mo ń sọ yìí bọ̀bọ́ yẹn ò tí ì bú àdàbí kankan gbà yẹn bí kò tẹ̀ tí ì bú àdàbíyà kankan gbà yẹn gbogbo wọn panumọ́ gbà tó wá bú ó ti ń bú àdàbíyà bọ̀ kò bú àwọn tó mọ̀ dáadáa náà àdàbíyà ó ti bú ṣebí kíní àdàbíyà ni bàbá yìí tó máa ń kọrin yẹn Sọnù Ṣéhù ó dá padà àdàbíyà ni wọ́n máa ń yọ pẹ̀lú àwọn àdàbí ó dẹ̀ máa ń lo wọn àdàbí àti ó ti bú Sọnù Ṣéhù gbà yẹn bọ̀ kò fi tì sí ọ̀nà àdàbíyà dáadáa gbà tó nǹkan táwọn àdàbíyà ṣe respond yẹn bí àwọn náà gba Sọnù Ṣéhù ní láàrin wọn ni òbí àwọn gba tiẹ̀ ni mi ò mọ̀
bọ̀ǹgbà tó wá bú ìmáàmù Ọ̀fà ṣe pé ìmáàmù Ọ̀fà àdàbíyà ni àwọn ẹ̀dẹ̀ tún gbé sórí wọn gbé sórí rù àwọn máa ń sún àdàbíyà dáadáa gbà tó bú ìmáàmù Ọ̀fà ní gbogbo wọn ṣe wọn jáde wọn ní ọmọ bú ni kò ṣe nítorí tọlọ́run ni ìsìnlẹ̀ ṣe mọ̀ pé kò ṣe nǹkan tó ń ṣe yẹn kò ṣe nítorí tọlọ́run ó fi hàn pé gbogbo kéwútẹ́yìn náà kéyìn kò sálùbáríkà nú ẹ̀ nìyẹn àbòsí ni ṣé tó wá pẹ́ àlùbáríkà wa nú ẹ̀ gbogbo tó ń sọ̀rọ̀ sí àáfàá mi tó ń sọ̀rọ̀ sí bàbá àgbàlagbà yẹn bàbá lówòrò tó sọ̀rọ̀ sí bàbá yẹn bàbá tó jẹ́ pé ọmọ ló jẹ́ sí bàbá yẹn ó dẹ̀ ń bú bàbá yẹn mẹ́rin pé ó mọ̀ tó ó ń bú bàbá yẹn lóyìn kí ni kò sí anybody tó dìde sí àwọn tó dìde sí níbi ọ̀kan lọ́mọ oníkùránì àtàwọn súfì tó kù àdàbí àkọ́kọ́ jáde sí mọ́ríkàsí ẹ̀hán mọ́ríkàsí náà ló tún dá sí gbogbo àwọn àdàbí àwọn gbogbo ọ̀pọ̀ panimọ́ ni àwọn sùmùrán náà díẹ̀díẹ̀ àwọn sùmùrán náà jáde sí ṣé bóyá kí ẹ̀sìn láṣẹ yẹn ṣá. wọ́n lọ mùsùlùmí bẹ́yìn mi ò blame kínní nìkan àwọn àdàbíyà nìkan bó ṣe wà ní ó kọ́ pé nǹkan tó ṣe lára nǹkan tó ṣe lé nǹkan tèmi rí ó dùn mí gan pé ṣé ìgbà tí bọ̀bọ̀ yẹn ń bú tó ń bú Mudiru Markaz ẹ wá panumọ́ ẹ ń click like love gbogbo ẹ mo rí wọn àti àwọn àdàbíyà àtàwọn sálàfíyà alùsùnà yẹn wọ́n bá ń click gbogbo ẹ̀ wọ́n praise bọ̀bọ̀ yẹn silently ni o ìkọ̀kọ̀ nu wọn máa pè lẹ́yìn ọjọ́ máa sọ̀rọ̀ tó bá pèsè lẹ́wọ̀ ẹ follow program yẹn wọ́n máa ń bá Saheed sọ̀rọ̀ lẹ́yìn òun ló fà á tí ó fún bọ̀bọ̀ yẹn ní so much confidence láti sọ oríṣiríṣi àti àdàbíyà láàárín àwọn àdàbíyà láàárín àwọn sùmọ̀rá láàárín àwọn Markaz wọ́n máa ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ fún bọ̀bọ̀ yẹn lẹ́yìn òun ló wá ń lo against wọn tó bá ń bọ́ síta ló máa bú àwọn àfáà wọn òun ló jẹ́ káwọn àfáà yẹn jọ lójú yàtọ̀ sí pé bóyá ó ní personal issues pẹ̀lú Mudiru Markaz gbogbo nǹkan tó bá wà kì í ṣọ̀rọ̀ religion ló ń jẹ́ kémi gan máa appreciate nǹkan tó rán fèmí èmi ti rí wèrè ẹ̀yẹn pé nígbà tó ti bẹ̀rẹ̀ tó kọ́kọ́ upload bí 30 minutes 45 minutes nígbà tó kọ́ bẹ̀rẹ̀ ní almost 4 years ago mo ti rú síra nígbà tó máa condemn kò sí nǹkan tó ń jẹ́ sọ̀láti fati kò sí nǹkan tó ń jẹ́ kọ́ máa táṣọ funfun lẹ̀ kìnnìkan bẹ́ẹ̀ ni pé òun ni mufti inú Islam èmi ti rí síra ìpọ̀ ọmọ àlè níwọ̀ yìí mo ti máa ń bá sọ̀rọ̀ gbà máa ń try láti refute àwọn nǹkan tó ń sọ pé kó mú ẹ̀rí wá pé àwọn nǹkan báyìí kò sí ní Islam so kò ń reply mi most cases gbogbo nǹkan tí máa ń sọ kò ń reply mi ẹ pé ẹ̀kan péré ni ọmọ ẹni tó ń bá operate program ẹ̀ ń gbà yẹn ló máa ń reply ló máa ní tíjọba ti máa rí tó bá máa reply bá wọn ní ẹlẹ́bọ nǹkan tó máa fi reply nìyẹn tí wọ́n mọ̀ pé àwọn ò ní wọ́n ti ní bọ̀bọ́ yẹn ní determination pé òun ò ní listen sí anybody ni kó máa pè wọ́n lẹ́lẹ́bọ ni ó ní ó mọ̀ nǹkan tó ń ṣe kó máa pè wọ́n lẹ́lẹ́bọ ni so àwọn àfáà yẹn àti sùmùrà especially àwọn àdàbíyà àwọn àtàwọn onísúfí tó kù gbogbo wọn kàn jọ ń ṣe bí ẹni Ọlọ́run bíi wàlíì ni irọ́ òṣì lọ́jọ́ ń pa fún wọn irọ́ wọn dán tó bá pẹ́ ẹ ti Ọlọ́run fún yín ní ìdáyà náà Ọlọ́run fún yín ní bí kí ló ń pè fìrásà bí basira àwọn kan báyẹn ẹ ti rí pé ọmọ àlelélé yìí ṣùgbọ́n torí pé àbòsí ti wà nínú gbogbo wọn already inú wọn ti ní àwọn sectarian issues láàrin ara wọn pé wọn ò gbà fún àfa ara wọn òun ló fà tó fi múra wọn sínú lélẹ̀ fi ń sọ àṣírí àfa tẹ́lẹ̀ fún eléyìí ń sọ àṣírí àfa ọ̀hún fún eléyìí òun lọ́ ṣe sọ wọ́n bínú ara wọn lọ́ ṣe sọ oríṣiríṣi fún Saheed Shittu yẹn lẹ́yìn òun ló wá fà nígbà tí Saheed Shittu tó bọ́ síta tó ní àfa tó ń bú Mudiru Markaz tó ń sọ oríṣiríṣi nípa ẹ̀ tí ó dẹ̀ true tó ń tọ́ láti refute ẹ̀ tó dẹ̀ true táàdẹ̀ mọ̀ pé ó ní nǹkan tó ń ṣe ń gbà yẹn ó ní personal issue mo mọ̀ pé lọ sí Markaz mo kàn gbọ́ pé ń lọ Markaz bọ́ mo mọ̀ bó ṣe pẹ́ tó ń bẹ̀ láti àwọn gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin wọn àti Mudiru Markaz almost over 20 years ago kó tó di pé ó travel lọ sí UK ó fẹ́ kí Mudiru ṣe bí guarantor fóun ní ọmọ àlè ṣe Mudiru ti rí tó ń gbà yẹn náà ní lọ́ọ̀ ṣe nǹkan kan fún tó bá ṣe fún bóyá mọ́ kọ́ tó ṣe é ti Mudiru gbà mo gbọ́ gbogbo yẹn bá mi ní ọmọ àlè tẹ̀ ń bọ̀ bọ́ọ̀ so
so ìtọ́lọ́run fẹ́ mi tèmi rí lára nígbà yẹn níbi almost 4 years ago mo ti ní eléyìí ń ṣe tí eléyìí ọmọ àlè ni so gbogbo àwọn afáàyàn tó ń jọ ń ṣe bí ẹni ọlọ́run kankan yẹn àti especially lára àwọn àdàbí yẹn mi dẹ̀ like àwọn àdàbí gan first of all mo like ohun wọn mo like bó ṣe máa ń cool down ẹ pé bàbá yẹn náà cool down yẹn Sheikh Kamaldeen bàbá yẹn náà cool down gan kó lè mi ṣe máa ń like nìyẹn mo ṣe máa ń like wọn nìyẹn àti tí mo ṣe use mọ́ àwọn àdàbíyà yẹn nìyẹn gbọ́n àwọn ọmọ mọ̀ríkà sí yẹn wọ́n náà pé gangan wọn ti pọ̀ jù mo ṣe yẹra fáwọn yẹn àwọn bíi Yẹsẹ̀ Alúnákà àti kejì ẹ̀yẹn ó dàgbà ara wọn ti wálẹ̀ lẹ́nujọ́ mẹ́ta ìṣá bí mo ṣe ń ta sáwọn yẹn nìyẹn so bọ̀ nǹkan táwọn àdàbíyà yẹn ṣe yẹn ó dọ́gbọ́n dùn mí díẹ̀ pé ẹ̀ ń bá bọ̀ ẹ pẹ̀lú àwọn tó ń instigate bọ̀bọ̀ yìí lẹ́yìn ìgbà tó di pé wá sọ̀rọ̀ àfáàyín ní yọ abí yẹn wá ń bọ́ síta wá ń sọ̀rọ̀ sí mo bá díẹ̀ nu wọn sọ̀rọ̀ nínú email mo ní so gbọ́n náà like o click on like o click on love lórí fídíò bọ̀bọ̀ ẹ̀ ẹ̀dẹ̀ pé tọ́lọ́run ló ń ṣe ó ní ẹ̀hún condemn àwọn oníjàlábí náà mo ní ṣé àwọn aládàbíyà ṣé wọn wà sínú oníjàlábí ni àbí mo ṣáà ń communicate pẹ̀lú kan jẹ́ pé tí yẹn condemn jàlábí àwọn kan tó bá ń ṣe inú ẹ̀ tó bá da ló máa condemn mo ní bọ́ ṣe Saheed sí òun condemn gbogbo ẹ̀ ni òun ò ṣe yàtọ̀ nú ẹ̀ ó condemn òun fẹ́ mọ̀ nǹkan tó ń jẹ́ jàlábí ni ṣé ìyẹn lẹ ẹ̀yin dẹ̀ kéwú ẹ̀sùn wọn bẹ́lẹ̀ ẹ̀ ń bá sọ̀rọ̀ pé nǹkan tó ń sọ ọ́dà pé nonsense náà ṣe yóò kò bọ́nà mu náà ẹ jẹ́ ká gbé gbogbo sectarian nonsense yẹn ká gbé sẹ́gbẹ̀ẹ́ kan ká múra wa bí òṣùṣù ọwọ̀ everything ṣe lè move forward ní ẹ̀bọ̀ lọ́wọ́lọ́wọ́ tí mùsùlùmí ilẹ̀ Yorùbá yẹn bọ́ ṣe wà báyìí sìn tí anything bá ṣẹlẹ̀ láàrin mùsùlùmí àti kèfèrí mùsùlùmí á jẹ gbogbo ìyà wọ́n á jẹ ìyà à ń rí sáà yẹn náà àti rí sáà yẹn several times another example ni Murik ṣé nǹkan tí Murik ń ṣe yẹn bí Muslim right concern fún gbogbo àǹfààní mùsùlùmí irú ẹ̀ náà àwọn náà ní wọn rẹpẹtẹ ń bí ètò famous dáadáa yẹn òun là ń pè ní CAIL CAIL Council of American Islamic Relations a ní wọ́n bí dáadáa fún àfíà concern mùsùlùmí lọ́wọ́ àfún bí but wọ́n ṣe fún tàwọn ẹlòmíràn but basically Muslim lọ́wọ́ after irú yẹn náà ni Murik kì í ṣe gbọ́n ó dà pé àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá yẹn wọ́n understand ẹ máa rí Muslim tó máa bú Murik ẹ pé wọ́n lílà káyọ̀ ó máa bú Murik tó bá pọ́n ti support Murik ni Murik àti lọ́gàn náà ó máa ti ní standard bí àwọn kan yẹn ẹ wá ògbà tí wọ́n táwọn kan wá kúrò ọmọ tó ní òun ló ń sọ pẹ̀lú àwọn tó ń sponsor Boko Haram ẹ pé kò gé ní support àwọn bíi Risala àwọn Isa Jamiu Adegun àtàwọn kọ̀ọ̀kan ló support ẹ̀ gbogbo Muslim tó ẹ ló mẹ́tẹ̀ ọmọ kan tó ń jẹ́ Murik ṣé lọ́ tún bú ṣé bí ẹ kó ṣe wà nìyẹn ṣé tó bá yẹ pé wọ́n máa gbé bàbá yẹn lọ sẹ́wọ̀n báyìí máa gbé lọ sẹ́wọ̀n gbé náà nìyẹn so àwọn Muslims mẹ́rin wọ́n need orientation gan àwọn Christians yẹn ti lọ gan wọ́n ti ra ilẹ̀ Yorùbá yẹn pamọ́ yín lára tí wọ́n fi lè gba Yorùbá nation báyìí ìyà tẹ́ máa jẹ wọ́n gba many places lọ́rin because wọ́n wo mùsùlùmí bẹ́ni pé mùsùlùmí ò kàwé ojú tó fi ń wo wa mẹ́rin yẹn bẹ́ni pé àkàwé àwọn tó dẹ̀ kàwé wà dáadáa tó ní professors wà láàrin wa doctors wà láàrin wa lawyers wà láàrin wa gbọ́n à ń ṣe bẹ́ni tó understand anything so àwọn people yẹn tètè ṣe occupy many positions so ló ń fa more poverty láàrin mùsùlùmí especially because àwọn people yẹn wọ́n ti sabotage many companies bí tí yẹn táwọn èèyàn lè ti ṣiṣẹ́ jẹ́ pé tí mùsùlùmí bá máa débi iṣẹ́ nísìn Christian ló máa jẹ́ olórí ibẹ̀ tẹ́ bá máa bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí gbẹ́ ló máa fún yín ní condition we have to accept our Lord Jesus Christ tẹ́ bá jẹ́ ti wọ bẹ̀ báyìí lẹ́ máa ti rí sign oríṣiríṣi Christian ló máa ti gbé síbẹ̀ níbi iṣẹ́ tó jẹ́ iṣẹ́ ìjọba ẹ ti rí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ wọ́n máa gbé yín condition ó ga gan o ẹni wọn mùsùlùmí ní di orientation gan ní ilẹ̀ Yorùbá yẹn especially ní ìdẹ̀ gan adé máa bú àwọn ti north lẹ́yìn dẹ̀ ní ti yín lára ìsọlá aṣáánu mùsùlùmí bẹ̀yàn tó máa ń dùn mí gan pé àwọn irrelevant things la máa ń hájì lórí ẹ̀ ṣòkòtò kanlẹ̀ eléyìí onírùngbọ̀n eléyìí ìkúnlẹ̀ ìdọ̀bálẹ̀ ṣé gbogbo kí ni gbogbo yẹn ṣe ẹbọ ní gbogbo yẹn ṣé ẹbọ ní jálàbí gan tó ń sọ ẹ ṣé ẹbọ ní jálàbí ni ṣẹ́bọ ni nǹkan táwọn èèyàn bá ń ṣe ń bẹ̀ tó bá ti tọ́lọ́run mu àyíjọ yẹn ní kó yọ yẹn kó ń bẹ̀ bá dẹ̀ lè ṣe yẹn náà ni pé there has to be proper coordination ọ̀nà kan tí yẹn lè ṣe gba eradicate àwọn nǹkan báyẹn nìyẹn
kì í ṣe jàgídíjàgan máa sọ pé iye ẹbọ ni ilé ẹbọ ni gbogbo yẹn ní sọfọ anything. There has to be proper coordination. Jẹ́ pé ẹni tó bá máa ṣiṣẹ́ jálàbí yẹn ó máa ṣe ní standard, jẹ́ pé ó máa wà registered, ó máa wà licensed, jẹ́ pé client tó bá wá sọ́dọ̀ ẹ̀ báyìí ó máa sign paper, ó máa ní ó máa keep record. Ọ̀nà tó fi ṣe wọ́n ṣe jálàbí ń bì tí í ṣe àwọn Nigerians nìkan, àwọn Asians yẹn wọ́n ṣe jálàbí ń bì, wọ́n ṣe jálàbí ní Canada dáadáa tí wọ́n gbọ́dọ̀ ṣe ṣekúṣe jẹ́ pé ìjọba máa gbé wọn. Gbọ́n ọ̀rọ̀ Nàìjíríà yẹn too much responsible people wà mẹ́ẹ̀ gan-an olóńfà tí gbogbo ọ̀nà ọ̀dọ̀ ṣe ń ṣẹlẹ̀. So anyway, Saheed Shittu ṣe kì í ṣe ọ̀rọ̀ Islam ló ń dùn bó ṣe máa make owó ẹ̀, ó ní ọkọlọmọ ti expose ẹ̀ yẹn, ara wa ń ta burúkú ọkọlọmọ expose ẹ̀ dáadáa, ìyàwó ilé expose ẹ̀ dáadáa. Ṣé yẹn lẹ́mọ̀ despite pé àwọn èèyàn gbọ́ gbogbo exposition yẹn, a sì tún àwọn mẹ́tọ́ yìí ń pè ní àfa Saheed. Ọ̀tọ̀ ni pé bí èèyàn pè ní àfa kí èèyàn fi respect ẹ̀, pé kí èèyàn máa la orúkọ mọ́, ọ̀tọ̀ nìyẹn, àbí kí èèyàn pè ní Alhaji Saheed, ọ̀tọ̀ nìyẹn. Ṣùgbọ́n kí èèyàn bí pé àfa ni bọ̀bọ̀ ẹ̀ máa ní àfa Saheed, àfa ni ó ṣe kíní kan lórí nǹkan tó ń sọ, jahil nírú èèyàn báyẹn. Àdèmà rírú àyẹn láàrin àwọn àfa, àwọn Salafi, àwọn àdàbíyà yẹn náà tó máa respect pé àfa ni. Àfa kí ni áàjì tó lọ ṣe tó ṣe gbẹ̀yìn, ṣebí ṣékadé akéwùgbà góòdù ló rán lọ, ẹ̀dẹ̀wọ̀n nǹkan tó lọ ṣe ń bẹ̀ gbogbo àná lájọ rí. Ṣé yẹn áàjì tó ń ṣépè níbi áàjì níbi Kaaba, gbogbo ẹ̀ wá hàn lára ẹ̀, òun náà ló yẹ pé ṣe ń bounce padà lórí ẹ̀yìn. So áàjì ṣètọ́n ló lọ ṣe o, Astaghfirullah, áàjì ṣètọ́n ló lọ ṣe yẹn. Àfikọ́lọ́ kó ṣàánú bàbá yẹn, ó sì máa ní láti bẹ̀ kó lọ bẹ bàbá lówó rò. Kí ni bàbá yẹn ṣe fún? Adama tẹnumọ́ the same thing for years, same thing. Wọ́n ní ká fi ọ̀fọ̀ dípò, wọ́n ní ká fi bismillah dípò ọ̀fọ̀. So kí ni big deal nínú yẹn? Kí ni big deal? That's why mo sábà tètè fẹ́ criticize yẹn. Yẹn gbọ́dọ̀ mọ why tí yẹn sọ báyìí. Yẹn kọ́kọ́ kí yẹn tó criticize yẹn. Gbọ́ àwọn ò fẹ́ mọ anything. Wọ́n kọ́ máa criticize ni. For example, tí yẹn bá rí àfà, tí èèyàn lọ bá àfà, tó èèyàn ní problem bí àwọn physical problem bí disease, jẹ́ bí nǹkan oògùn tí àfà mọ̀ ń pa kíní yẹn, ó lè jẹ́ oògùn tó lè wà tí kò bá Islam lọ ni. Tí àfà yẹn wá ní kó lò, àfà dẹ̀ understand pé ẹni yìí kì í ṣe Muslim, ó wá ní kó lo oògùn yẹn. Àfà ò jẹ̀bi o, tó ọ̀rọ̀ fíkìú lélẹ́yìn sìn, tẹ́ bá gbé déwájú àwọn ní fíkìú, tó yẹ ẹlòmíì kò mọ̀ pé tí nǹkan ẹ bá ti wà haram, ó ti wà haram náà ni ò lè lò. But ẹni tó fẹ́ ṣe fún kèfèrí ni. Kèfèrí dẹ̀ wá bẹ́ẹ̀ pé òun ni ó rí pé àáfà ni wọ́n ètò tí wọ́n bá ti gbọ́ àáfà Nàìjíríà nìsín, yẹn máa wo bí ẹni pé ẹni Ọlọ́run dé ni. Wọ́n máa wo pé àáfà ní gbogbo nǹkan lọ́wọ́ ni. Mentality àwọn ti Nigerians nìyẹn. So kèfèrí lè wá bá àáfà, òun ní problem báyìí. Àáfà wá ṣe oògùn tó jẹ́ oògùn haram fún. Ṣùgbọ́n àáfà ò ní ṣe oògùn yẹn fún Mùsùlùmí tó bá ní similar problem, kò ní ṣe fún. Example ẹ ni pé Sheikh mi sọ̀rọ̀ kan fún mi nígbà tí mo lọlé. Wọ́n ní ẹnìkan wá bá wọn, àwọn ọ̀dẹ̀ ṣe jálàbí mọ́ná, wọ́n ti retire kó níbi jálàbí ní láti bí 15 years ago làwọn ti retire. So wọ́n ní ẹnìkan wá bá wọn lẹ́yìn tó ti retire, ilé tó ń sọ fún mi nísìn kò tí ju bí ara lé last year àbí 2 years ago. Lẹ́nu ẹnìkan wá bá wọn kìdẹ́ ṣe Muslim, ó ní bí medical problem. Kì í ṣe bí bá mi ṣe oògùn owó nǹkan kan náà, ó ní bí medical problem ni, bí kí mysus kó máa jáde lára èèyàn àbí nǹkan bí ìdín kó máa jáde, nǹkan báyìí ṣá ló ń ṣe. Wọ́n náà dẹ̀ mọ oògùn ẹ̀, ṣùgbọ́n oògùn àwọn ọmọ oògùn ẹ̀ tó jẹ́ ti aláàrẹ̀ tó bá ti Islam lọ, ṣùgbọ́n ó possible kẹ́ni yẹn má lè ṣe, ó possible kó má lè ṣe, àti pé ó dẹ̀ tún máa ná ènìyàn lówó. Àwọn ọmọ abájókòó àdúrà, wọ́n máa lọ jẹ́ ewé egbò nǹkan kan. Ṣùgbọ́n ẹ̀ tó easy ṣùgbọ́n haramu ni, Mùsùlùmí ò lè lò. Wọ́n ní ìtọ̀, àwọn kan sọ wípé ìtọ̀ kó lọ tọ̀, tó bá ti tọ̀ kó save ẹ̀tọ̀, tó bá kó máa fi tọ̀ yẹn kó máa fi ra. Ó dẹ̀ ló bẹ́ẹ̀, sickness yẹn dẹ̀ lọ, wọn dẹ̀ gba owó lọ́wọ́ ẹ̀, wọ́n náà wọ́n gbowó lọ́wọ́, àwọn gba owó nǹkan báyẹn lọ́wọ́ yẹn. Àwọn kan sọ fún pé oògùn báyìí ló máa lò, kó lọ lò.
wọ́n ní èmi wá quote hadith kan fún wọn tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé Ọlọ́run ò ní fi ìwòsàn èèyàn bí ìwòsàn èèyàn lọ́pìn Ànábì pé àbí ìwòsàn mùsùlùmí sí bí nǹkan ẹ̀gbin àbí nǹkan haram máa quote hadith yẹn fún wọn ní àwọn mọ̀ pé àwọn ò ní ṣe irú òògùn yẹn fún mùsùlùmí ni pé àwọn mọ̀ pé mùsùlùmí alákọ̀ọ́kọ́ ó máa lọ kírun ó dẹ̀ lè fi ẹ̀gbin lára kó lọ fi kírun ṣé pé make sense báyẹn sìn àwọn ṣe tó easy fún ẹni yẹn ṣùgbọ́n àwọn máa sọ àáfà ló máa mọ bóyá máa comport rẹ pé eléyìí ó bá wọ àwọn lè ṣe wélé fún ẹ quick àwọn dẹ̀ ní owó kankan gbà lọ àwọn mọ̀ pé òkínkín gèfèrí ni ẹ so kó má bá tiẹ̀ lọ àwọn olówó kankan gbà lórí ẹ̀ so àáfà ló ní àmọ́ náà láti fulfill pé kó má gbowó lọ́wọ́ ẹni yẹn kó ṣe ògùn yẹn fún ó dẹ̀ lọ ó ṣiṣẹ́ ó bá tiẹ̀ lọ ṣùgbọ́n kí ríru Saheed Shittu yẹn sìn kó ríru àáfà báyẹn sìn ó ní abẹ́sì máa pariwo ni ẹ wá wá àáfà yìí o wọ́n ní kó máa fi ìtọ̀ para fún oògùn báyìí bó ṣe máa ṣe nìyẹn pé kò ní làákàyè wọ́n ti ní ọjà kéèyàn gbọ́dọ̀ ṣe sùúrù nìyẹn nígbà tó ń criticize bàbá yẹn pé bàbá lówó rò pé wọ́n ní ká fi bísímìláì dípò ọ̀fọ̀ ó wá ń tẹnumọ́ wọ́n ní nǹkan tí yẹn bá ń tẹnumọ́ tí yẹn máa àmì tí wọ́n bá pọ̀ jù tí yẹn máa ń parọ́ mọ́ padà di òótọ́ ni òun ló fi ń convince many people ni wọ́n ní ká fi ọ̀fọ̀ dípò wọ́n ní ká fi bísímìláì dípò ọ̀fọ̀ ó wá gbé oògùn tí òun kan gẹ̀ẹ́sì pé irú oògùn báwo ni bàbá wọn sọ ó wá gbé oògùn kan Ọlọ́run ó ṣàgbé fídíò kan jáde tí òun fún Ọlọ́run ló ṣe ó ti rán àwọn èèyàn tó máa bá ṣe ó ṣá mix gbogbo ẹ̀ pọ̀ ó wá gbé orí ọmọ yẹn orí ẹ̀ ti dàrú ó gbé kí ló ń pè oògùn yẹn chameleon kí ni Yorùbá chameleon yẹn náà wọ́n wá gbé sínú nǹkan bí nǹkan dúdú bí omi dúdú báyìí ó wá ní ẹ wo ẹ̀yin ayé ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa nǹkan tí àáfà bàbá lówó rò tọ́ni ká fi bísímìláì dípò ọ̀fọ̀ ṣé tánú wọn oògùn àwúrẹ́lẹ́ kí ni táwọn yìí oògùn àwúrẹ́ ni o bàbá yẹn wá ní ká fi bísímìláì ká fi dípò ọ̀fọ̀ ṣé nǹkan tó ń sọ fún wa wọ́n ní ká lè ṣe oògùn máa pè é orí bọ́bọ́ ti dàrú o bàbá yẹn ò tiẹ̀ sọ àwọn ò sọ̀rọ̀ lọ rẹpẹ́ wọn ìgbòdì ìfọ́kàn ní tí wọ́n bá ṣe oògùn fún ẹ àkọ́kọ́ rí dájú pé oògùn yẹn kò sí nǹkan tó jẹ́ àràmù nínú ẹ̀ bàbá yẹn ṣe sọ nìyẹn o kò sí nǹkan tó ń jẹ́ àràmù nínú ẹ̀ tí ẹni tó wá ṣe oògùn yẹn fún ẹ tó bá sọ pé ọ̀fọ̀ báyìí ló máa pa sí tọ́fọ̀ yẹn dẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ àràmù ìwọ wá fi bísímìláì dípò ẹ̀ tí bàbá sọ nìyẹn ò dẹ̀ fẹ́ mọ́ lójú ó sọ di ọ̀ràn mọ́ bàbá yẹn lójú ọmọ àlè bàbá yẹn iṣẹ́ ìrìn yẹn lè máa ní ó máa wá teach yẹn ní Islam ní 21st century àwọn afá ilẹ̀ Yorùbá yẹn èmi ń bẹ̀ wọ́n ní torí tọ́ lọ́run tànàbí mo ń bẹ̀ wọ́n ní kápá gbogbo differences kọ́ party kò sí nǹkan tá a fẹ́ gé nínú ẹ̀ ìjà wọ́n ti kún lórí Facebook tó yẹ pé kí ni ẹ ti wá divert our attention so many people even àwọn ní Quran mo message ẹ privately mo tún gbàdúrà mo rí pé kò lè dìn mo tún sọ sórí orí program ẹ̀ bí kò máa sọ pé àṣírí Saheed ti tú kíní kan mo ní àyànfà yìí ẹ wá nǹkan míì ṣe ìyà ń jẹ àwọn mùsùlùmí bẹ́ẹ̀ yẹn kò sẹ́ni tó yà sí wọn ẹ wá nǹkan míì ṣe ẹ jẹ́ ká àwọn ìyá yẹn àwọn ìyá arúgbó yẹn tó yẹ pé èmi ń ta nǹkan gbogbo nǹkan tó wà lórí igba màmá yẹn 5,000 naira màmá yẹn dẹ̀ ló máa ó ní ọmọ lọ́dọ̀ tó ń tọ́jú àánú kan máa ń ṣe gbogbo àwọn màmá yẹn ni ní ẹ jẹ́ ká wá nǹkan ṣe kí àwọn programs yìí tó ti recognize yìí sìn ẹ máa fi ṣe bí more charity kì í ṣe pé kó jẹ́ inú àwẹ̀ nìkan tẹ máa fi bó tẹ ju ẹ̀ẹ̀kan lóṣù kẹ́kọ̀ọ́ fírèsì owó bóyá kọ́ lè organize quiz ó ń gba àwọn ọ̀gbà ẹ̀ fi kẹ́ fún wọn kẹ́ máa fáwọn èèyàn lówó especially mùsùlùmí kẹ́ máa wá àwọn èèyàn lọlé àwọn tí ọkọ wọn ti kú nígbà pé nìka wọn ń lo nìka wọn ń ṣe ojúlẹ̀ tó ń ṣe nítorí tọ́lọ́run tó fẹ́ ṣe ojúlẹ̀ nítorí pé nítorí tọ́lọ́run wọn fẹ́ máa ṣe ṣekúṣe kò sẹ́ni tó ń tèkè àwọn wọ́n dẹ̀ ti lọ́mọ 2 3 kò sẹ́ni tó ń tèkè àwọn tí máa gbé gbogbo sórí báyìí omi ojú fẹ́ lè máa bọ́ lójú mi irú yẹn ló ṣe ti kan woman kan tán ní oníníkà báyìí tó ń bá kíní jó ń jọ yẹn níjọ bá díẹ̀ ọmọ obìnrin Christian yìí tó ń bá jó ẹgbẹ́ báwọn yẹn ṣe ń criticize ẹ pé ń gba tẹ́sẹ̀ǹdẹ̀ sí mi èmi ò criticize ẹ̀ mú kan ní nice one ṣé mo mọ condition ẹ ni ẹsẹ̀ máa gbogbo àwọn mùsùlùmí wọn bẹ̀rẹ̀ sí criticize ẹ̀ ó ṣe kíní kan kò ṣe kíní kan ok fún àwọn ó lè ṣe àwọn kan ó lè sọ àwọn kan míì tó nice but kí ni ojúṣe tàwa mùsùlùmí gan-an gbogbo súnà ilé abandon ẹ̀
àwa sọ̀rọ̀ pa ìkúnlẹ̀ ni kò kúnlẹ̀ kò dọ̀bálẹ̀ kò ṣe kíní kan ṣòkòtò lọ sókè kò lọ sílẹ̀ kò irùngbọ̀n ẹ̀ kékeré ni kò ní irùngbọ̀n rárá ó ń fa irùngbọ̀n ó ṣe kíní kan ààrẹ lọ gbogbo àwọn súnà yẹn lọ mójútó ní nǹkan tó jámọ́ kankan súnà pé kẹ́ lọ wá àwọn èèyàn kẹ́ máa wọlé àwọn èèyàn àwọn kẹ́ máa wá wọn lọ àwọn mùsùlùmí ẹ máa wá wọn lọ àmọ́ alágbájá tọkọ ẹ ti kú ẹ fún wọn ní nǹkan kan mo láwọn tó ń ṣe bẹ́ẹ̀ láàárín àwọn kíní o Risalatul Akidawa International ti Ustaz Jamiu Adegunwa àwọn kọ̀ọ̀kan ṣe bẹ́ẹ̀ láàárín wọn tó máa ń contact mi gbọ́n ẹni mélòó lèèyàn fẹ́ help ṣílẹ̀ ká ní ìyàn rẹ̀ pẹ̀ bọ́ ṣe kó lo advantage pé platform wọn ó ti popular bí platform Ustaz Jamiu ti afa oníkùnránì yíyẹsẹ̀ alúnáka àti afa yìí afa akadi àwọn tó ń ti popular irú ẹ̀ náà ní kíní náà tún ṣe ti no Islam yẹn nǹkan báyẹn tó ti ráwọn yẹn ti ń mọ àwọn program yẹn kẹ́ máa ṣe charity kẹ́ máa yẹn náà tún jẹ́ kí Islam wúyàn ṣùgbọ́n nǹkan táwọn èèyàn rí lórí Facebook ni àáfà ilé ń gbélé àáfà tó ń gbélé yóò dáná ẹ jẹ́ ká pa gbogbo nonsense tì ká face reality àwọn èèyàn fẹ́ àwọn ẹlòmíì lówó lọ́wọ́ tó fẹ́ gbowó lẹ̀ ṣùgbọ́n wọ́n wo báwọn àáfà yẹn ṣe rándanrandan inú dẹ ebi ìtìjú ló jẹ́ fún most wọn bọ́rí bá àwọn àáfà yẹn ṣe so kò fún wọn ní confidence láti gbowó lẹ̀ fún àáfà wọn lè trust àáfà pẹ̀lú owó kọfí báwọn fi ṣe charity fáwọn èèyàn tó ṣẹlẹ̀ gangan nìyẹn àfikọ́ lọ́n kó ṣàánú àwọn mùsùlùmí bẹ́yẹn